àbọ̀ tẹ̀sẹ̀ mi ọlọ́run ẹsẹ̀ yẹ o Abdullahi Babatunde ìwọ ọ̀nà ọlọ́run oníkẹ́mi ọbẹ̀ yẹn mú jákẹ́ẹ̀tì kí n máa mú bọ̀ Nàìjíríà jákẹ́ẹ̀tì almost €300 more than 300,000 naira kí n bẹ́ẹ̀ mú wá kó fi máa gun ọ̀kadà ìgbà tí wọ́n gbé sẹ́mi náà lọ́rùn mo ní àṣọ àwọn ọlọ́kadà Nàìjíríà nìyí àwọn ọlọ́kadà ń lò Nàìjíríà lóòótọ́ bọ̀ kì í ṣe irú eléyìí jáde ní ọlọ́run ọmọ díẹ̀ wú ẹ wá pẹ́ tí n bá ti dé Kàtàǹgùà ń bá yín rìtẹ́ fún ọ̀gọ̀kadà tàbí jàǹkárá mo ní tí n bá tún padà bọ̀ ǹjọ́ mi náà ni kí n tún lò wá tẹ́ ti gbọ́ mi nílé bá ímélì wá àti gbogbo èyí tẹ́ fẹ́ gbà lọ́rùn mi tàyẹ̀rọ bí ti dúró mi ní airport pé ọjọ́ tó bá máa tẹ̀tẹ̀ mọ́jọ́ tí ń dè ní oṣù méjì mẹ́ta mo sì wà ń bì mo enjoy vacation. láti ojú ẹ tún já lọ gun tram mo ti morúkọ ẹ tram. lẹ́yìn tram èwo lẹ túmọ̀. mo mọ underground train mo tún mọ èyí tí mo fò lórí afẹ́fẹ́ tí mo tọ okùn tírín tí mo tọ kọjá báyìí. cable car mo tún mọ yẹn náà okùn kan ó tún kù kan. èyí tó máa ń gùn. ẹ̀rọ mi létí orúkọ ẹ kí mo gùn tí mo gùn pẹrẹbẹ múlẹ̀ sísí. scooter ó yẹ ká rí scooter ń bí scooter yẹn wọ́n ń tiẹ̀ mo tún mọ báísíkù náà mo scooter mo báísíkù mo mọ oríṣiríṣi kí lórúkọ mọ́tò àná yẹn ná. Tesla. Before I came to Germany I wanted to go for Benz but this time around I'm going for Tesla. Kelepo. I'm coming to Nigeria with Tesla. Yeah. You see, all these are not just ordinary show off. It is not show off. I'm telling you. Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń struggle fún orí ara wọn. Wọ́n ìrànyàn. Wọ́n lórí ara wọn làwọn ń dù. Àwọn ò dórí olórí. You know, wọ́n máa struggle fúnra wọn. Wọ́n fẹ́ wo àwọn tí ò rí jẹ. Wọ́n fẹ́ wo àwọn tí ò rí mu wọn. They are less concerned, ṣá. Wọ́n wo àwọn less privileged. Wọ́n wo àwọn ọmọ tí ò níyà wọn wo kó. Then wọ́n kì í jà fún ẹ̀tọ́ ẹnì kankan. Wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹnìkejì. Believing that ẹni tó bá ń jà fún ìlú ẹni ìyá ni. Òwe Yorùbá kan tiẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn kan máa ń pòwe ìkà kan wá ní aṣèrè ní gbìjàlú. So wọ́n believe pé tí èèyàn bá ń ṣe kò lè make ẹ̀. So I'm doing all this fún àwọn tí wọ́n ń wò wá wájú wípé irúṣẹ́ wa ìwò àwọn láti jẹ́ kó yé wọn pé kò fi láìpẹ́ lẹ̀ kó fi máa jà fún ọmọnìyàn. Kò sọ pé kò dèrò ẹ̀yìn, kò sọ pé kò wà lẹ́yìn, kò dẹ̀ mọ́jú kó kí ẹni tí tiẹ̀ bàjẹ́ ó má kẹ́ ẹ̀, kò sọ pé kò jẹ́yàn. So all this is not a show off. I don't have anybody I'm competing with. Tábà sọ pé mò ń ṣe léè fún no. I no dey do competition with anybody. I no dey do competition with anybody. If I offend you, forgive me. Asa máa bára wa lójú tí dálẹ̀ ni. Show me love o. Àgọ́ tó yà lọ́wọ́. Bára wa lójú tí dálẹ̀ ni. So yeah, no competition with anybody. Tí mo bá ra mọ́tò tí mo fi hàn, tí mo bá kọ́lé tí mo fi hàn, tí mo bá ṣe nǹkan rẹ̀ tí mo fi hàn, mo fi encourage àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn nítorí pé this is the same Oriyomi Hamzat in Oyo State. Táwọn èèyàn ti wò pé ó kàn ń jà káàkiri pé you can never see something good comes out of it. And come again, let me tell you, this you can go and ask. Ẹ lọ bá àwọn tó ṣèjọba lọ́wọ́ báyìí àti local government àti state àti federal. Kò sọ́wọ́ mi ní ibi ààbò sí o. Ìyá ń bèlékè. Ìbá wọn pín o. Ìbá wọn jẹ́ o. So àtẹ́lẹwọ́ ẹni tí kì í tán ní jẹ. With struggle, we work our fingers to the bone. The blessing of Almighty God. And struggle fún ọmọnìkejì. Ọlọ́run dẹ̀ ń struggle fáwa náà. Ọlọ́run dẹ̀ ń crown effort wa bá a ṣe ń struggle fún ọmọnìkejì. Wọ́n sọ pé embassy kìíní fún ẹni ẹlẹ́ni. Ọlọ́run ní ọba ṣe tiẹ̀ náà. So this is an encouragement for the upcoming human rights activists. Upcoming voice for the voiceless and the broadcasters tí wọ́n gbàgbọ́ pé
ká máa ṣiṣẹ́ tiwa ká máa ràn yàn. Our voice is more than gold. We can echo the voice of those people. Tẹ́ pé bọ́n bá gun òkè lọ, tọ́n bá pariwo, ayé ò ní gbọ́ wọn. Tọ́n bá ń gbọ́ ohun tiwa, ẹ jẹ́ ká lò láti fi ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀wọ̀n Germany tẹ́ ń wò mí, mo fẹ́ diapers o, mo sì fún oúnjẹ ọmọ kéékèèké o. Diapers, tá a mọ̀ pé pampers Nàìjíríà, oríṣiríṣi, máa ń kàgó ẹ̀, ẹ máa rúbọ̀ ní kàgó ẹ̀. I want diapers àti oúnjẹ ọmọ kéékèèké. Àwọn ọmọ mi bẹ́ńlé tí mo lọ bá. This is your one and only Oriyomi Hamzat bàbá ọmọ kéékèèké. Ẹ dẹ̀ lè monetize diapers yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní Germany. I want to tell you that I have launched Oriyomi Hamzat farm in Germany. We have launched that of the France. Bá a ṣe ń lọ káàkiri yẹn, ìṣẹ̀lẹ̀ à ń lọ launch farm wa. So àti àdẹ̀rí resort oríṣiríṣi. So very soon I'm bringing scooter to Nigeria, to Ibadan. I'm bringing scooter to Ibadan. They tell you how comfortably yẹn ni tó máa lo ná ó ti dé. Àwa tún ṣe business meeting. Kó o bẹ́ẹ̀. Wọ́n ní má sọ ọgbẹ́ ẹ jẹ́ ń sọ. Tó bá lówó tó fi lè travel bí Oriyomi. Tó lówó tó fi lè lọ káàkiri bí Oriyomi. Ó lè lẹ́sọ̀ jẹ́.